èmi abirùnwẹrẹ lára ọ̀yẹ̀lẹ̀mí ọ̀yẹ̀lẹ̀ àgbà àkókò mi ó dúró sórí òrùlé ó wá kọkárí ilé kọkárí oko ló dé pé gbogbo tí máa ń lọ pátápátá àníjẹ́ kí tí yín ó di sí. bàbá wa ẹlẹ́mọ̀sọ́ aláṣẹ apàṣẹ Amos herbal therapy mo sọ lẹ́ẹ̀kan pé ń bẹ pẹ̀lú mi mo sì mọ̀ pé náà ti ń rí wọn. bàbá ẹ bá ń kí gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáyé tí wọ́n sì ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́. ẹ káalẹ́ o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàárọ̀ according to the time tí wọ́n kálukú bá wà. torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wà lókè òkun. wọ́n á kí wa pé ìpín kálukú wa kò ní kú. àmì àṣẹ Èdùmàrè. bàbá ń jáyé. ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kí n tó mọ bí láwọn ìbéèrè kọ̀ọ̀kan tí mo ní fún yín torí pé n tá a fi pè yín ni pé à ń gbọ́ oríṣiríṣi awuyewuye kan àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá tó ń gbọ́ wá lọ́wọ́. orúkọ tèmi ẹlẹ́mọ̀ṣọ́ ní gbogbo ayé màmí sí náà lè ṣe jẹ láti lẹ. ẹ ṣeun gan ẹni apàṣẹ iléeṣẹ́ Amos herbal therapy níbi tí a ti ń fi ewé àtegbò dábìrà. bẹ́ẹ̀ni àdúgbò bàbá bàbá tiẹ̀ ní a máa kà ní ení èjì yóò tó bí ọdún mélòó tẹ́ ẹ ti gbéṣẹ́ yìí lọ lójú méjèèjì. ẹja ṣe báyìí ó kéré nínú 73. 73. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ẹ̀rí tó dájú. ilẹ̀ ti ta sí torí 73 tẹ́ǹsán ni ó ti àádọ́ta ọdún tó lé dáadáa nu. Ṣómólú mo kọ́kọ́ dé sí dẹ́kun. tẹ́ ẹ ti jókòó sí àwọn bàbá yín gẹ́gẹ́ pé mo jókòó béèyàn ṣe jókòó. níta baálẹ̀ ní Ṣómólú. ta baálẹ̀ ní Ṣómólú. kódà ìyá yìí ti lọ torí pé bá a bá débi iṣẹ́ Yorùbá là máa ń ṣe ni a sì gé pépèpé bí awọ ti bàbá àsọnà torí àkókò. láìpẹ́ yìí èmi gẹ́ fúnra mi mo fojú ara mi rí o mo wò lórí social media ẹnìkan lóhun tó ń jẹ́ ẹlẹ́mọ̀sọ́ kódà jẹ́ ńlá mọ́lẹ̀ torí pé pákátá là sí tán kùràkùrà là á dẹ́tẹ̀ ojú àfọ̀nfọ̀ tán ìjà sí ní dálẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ sọ̀rọ̀ ẹja máa lọ tààrà ká mọ̀ máa pẹ́sọ lọ títí lórí ètò ẹ̀gbọ́n mi kan ọ̀gá wa olórí oko wa bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà nílùú Ìbàdàn gbọ́ pé ẹnìkan tó ń jẹ́ ẹlẹ́mọ̀sọ́ wọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín pé ṣé ẹlẹ́mọ̀sọ́ pé méjì ni àti pé ó kọ ẹlẹ́mọ̀sọ́ yìí nínú àwọn ìdílé tá a mọ̀ pé ń jáwé jágbò bóò ló kọ ẹlẹ́mọ̀sọ́ ti jẹ gàgà. ẹlẹ́mọ̀sọ́ tí wọ́n á jẹ́ yìí láti iléèwé ní ti jẹ́ bọ̀ wá. àti iléèwé. ni wọ́n á tọ́jú rẹ̀. ẹ ń pòtẹ́tì orúkọ yìí. bẹ́ẹ̀ni bí àṣà tàwọn olóyìnbó ọmọ bàjẹ́. láti gbà náà mo fi wá débi à ń ṣiṣẹ́ egbòogi ní 1973. 1973. mo wá bẹ̀rẹ̀ pàtẹ́ ṣẹ́gun ní 1991. 1991. pẹ̀lú àwọn tí wọ́n bá ń wò wọ́n mọ̀ pé. tí ẹlẹ́rìí tó pọ̀ gan. lọ́pọ̀. náà bàbá ẹ̀wọ̀n adó fẹ́ kẹ́ làágùn jìnnà. èèyàn ẹni tí wọ́n ń jẹ́ ẹlẹ́mọ̀sọ́ yìí ohun tí mo gbọ́ o tí mo sì fojú ara mi wò àti ìrírí tèmi gẹ́gẹ́ ní mọ̀ pa ìgbà tí mo kàn pa igun bíi tá a wà díẹ̀ tó yẹ pa àṣìjọ wà lọ́dún tó ti pẹ́ ni pé wọ́n ní wọ́n ti ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó kọ. yóò dáa fún ọ. wọ́n ní wọ́n ti jẹ́. ń bọ̀ wá. tó mò ń gbọ́ yín o. ọmọ ìyá mi èmi mọ kọ́nsẹ́ o. ẹ̀yin lẹ kọ́ kìnìún àdínì níṣẹ́. bẹ́ẹ̀ni bàbá wa ní jẹ́ kìnìún gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó sì ṣe ológun orí kìnìún sáyẹn kókò sẹ́yìn tí ó gbò kọ kìnìún. tẹ́rù ò ní bà. èmi ò wá lo kìnìún òun ni wá lo kìnìún. ẹ̀yin wá mú ẹlẹ́mọ̀sán tí. mú ẹlẹ́mọ̀sán. ọ̀dà ìjà wa ṣe báyìí kí ló wá fà á kí lálẹ́ òpó lè fà á torí padà béèrè àwọn ẹ̀rí ọdún tẹ́tí àwọn sàbíyèsí tẹ́tí gbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ ń pa kìnìún àtàbí ẹlẹ́mọ̀sán o kí n tọ́ ẹ wá lè rò kí ni nǹkan tó fà á tó fi pé à ń pààrọ̀ kọ torí pé etí mi kún o ẹ̀ bá wa ti sọ̀rọ̀ Ọlọ́run kó ṣàánú wa ni o a máa ń gbọ́n tó pọ̀ tọ́pọ̀. ẹ ṣe èmi ò mọ tó fà èmi mọ tara mi pé ǹjẹ́ mi ń jẹun síwáwú. ẹ bá ọkọ nìjẹ́ dípò ẹ máa pààrọ̀ ọkọ. bẹ́ẹ̀ni olùọkọ lóyún pàtàkì ọkọ lóyún fẹjọ́ sùn mí ńgbà náà lọ́wọ́ ọlọ́mọ sábà foríjì. ó lo bàbá alákùkọ. ó tó wá kan alẹ́sìn lẹ́ẹ̀kan. ọkàn ẹlẹ́sìn lẹ́ẹ̀kan ọkàn bàbá abúlé yẹn ń kọrin ọkàn bàbá yẹn ń kọrin
èyí wọn kàn mí tèmi ni pé ó kọ tèmi ti ń bíúdì bọ̀ wá tí mo ti ń tún ṣe tí àbùkù ọ̀kan òun lè ní ọ̀fẹ́ kí àbùkù kàn pé ẹ̀yin nìkan ni ẹlẹ́mọ̀sọ́ báyìí tí gbogbo ayé mọ̀ o. ọmọ inú ilé ń jẹ́ bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ẹlẹ́mọ̀sọ́ tó ń ṣiṣẹ́ ìgbé ìṣiṣẹ́ ìṣègùn èmi nìkan ni. ọ̀dà ìjà wá ṣe àwọn báyìí. ọmọ ìyá mi náà ń ṣe o àmọ́ kálukú mú ó kọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́nìkan mọ́ adékoru ẹnìkan ó kábíyèsí elédùnmarè sẹ́rí àti yàn náà kí n tó máa béèrè ẹ̀rí nítorí pé mo nígbà tí mo rí pé wọlé agbára tẹ wọ stúdíò mo rí pé kó ọ̀pọ̀lọpọ̀ sàtíkẹ́tì mo ti wo ti 91 bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ̀n ní ti lọ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ wá ṣe báyìí mo tún wá gbọ́rọ̀ kan lára fọ́nrán ni wọ́n ní pé ẹni tí ó bá wọn ṣe competition tí ó bá wọn fagbágágá nínú pé à ń tọ́jú alárùn ọpọlọ wọ́n ní kò tí ì sòńtọ́ wọn o kódà gan bí wèrè bá já lọ́gbọ̀n ọdún tọ́tọ́ bá má dà lọ́wọ́ àwọn padà nì àti pé sẹ́ẹ̀tì ẹ̀ lágbára sẹ́ẹ̀ tó bẹ̀kẹ́ lè báwọn ṣe competition nígbà tọ́rọ̀ ń gbogbo orí ọ̀rọ̀ kí lè rí sáàrin ìka tó lọ sórí ẹ̀dọ̀ rẹ̀. tí èmi àbí ẹlòmí. gbogbo yín náà wọ́n kó papọ̀ ẹ̀ bá wa olóògùn fún mi wá a gbọ́dọ̀ sọ fún yín nǹkan tí ń ṣẹlẹ̀ pé tó ń fi bára. mo lé mi ń kọ́ yẹn ń sẹ́. àwọn ọ̀wá gbá àwọn ọ̀la wọ́n ní kẹ́yẹ́ ẹni tá a gbé pọ́n ọdún odò àbí tá a fi tá a ń kọ ní odò wẹ̀ tó wá dé tá a wá dà ní odò tó ní òun fi ẹsẹ̀ para ẹja òun fẹ́ pẹ̀sẹ̀ ẹja yóò bomi lọ. ẹja dùn ní odò wo náà èmi ò wá ní mo tẹ̀ wá dúpẹ́ fọ́dọ̀ ìbò tẹ̀ tó pé bẹ́ẹ̀ náà ló bá rí ẹsẹ̀ rẹ ti pé àwọn tí ń tọ́jú aláìsàn ọ̀pọ̀lọpọ̀ tó lóun fún láǹfààní àti jáde lórí afẹ́fẹ́. wọ́n sì ní kinní lọ́wọ́. wọ́n sì máa ẹnu lè gbé èèyàn. pé ká pé ẹnu ni. ẹnu lè gbé èèyàn gbà mí. mi ti sọ pé wọ́n láwọn ládàá mo ní ta tí wọ́n bá yọ wọ́n bá gbàdá lọ́wọ́ wèrè lọ́ba sáwọn ládàá lágbárí ìdádénú. ìyẹn máa yẹ pé ní ìyẹn lè wá agbára padà. kábíyèsí lébí máa. àmọ́ kí gbogbo ẹni tí bá ń tọ́jú aláìsàn ọpọlọ ẹja tẹ̀ sí orí fíìdì kan. tá a bá wà lórí fíìdì èmi ẹlẹ́mọ̀sọ fọlọ́nsọ ẹ̀ wá ní jáde ẹ̀ wá gbé ọmọ mi lóbìnrin ìgbé ọmọ mi lọ́kùnrin ọwọ́ àlọ́bẹ̀. ẹ̀sùn ti competition. èmi náà torí pé kíkú tó pàyà àkókò ọmọ àkókò gan ti tóbi sùn. kíkú tó pàyà àkókò ọmọ àkókò gan ti ń fẹnu sọ bí. ọ̀pẹ ní kábíyèsí. ọmọ mi lóbìnrin ọmọ mi lọ́kùnrin ọjọ́ tẹ̀ sí. bàbá ẹja ṣe báyìí kí n tó lọ sọ̀rọ̀ ìwé ẹ̀rí tó kún rẹ́gẹ́dẹ́ torí ọ̀fẹ́ tó mẹ́wàá ń bẹ bíi mẹ́ta náà wọ́n fẹ́ wò ń bẹ torí ọjọ́ wa ti lọ torí pé ọjọ́ àbòkí ti wà ń sábó ti pẹ́ o nígbà mo ń wọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ àwọn sàdíkẹ́tì tó wà ń bì ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ ìgbà tẹ gbọ̀ mí àwọn ọmọ tá a bí ń gbà ní wọ́n ti bímọ tán lé ọkọ o ṣùgbọ́n ẹja ṣe báyìí táwọn ìbá fẹ́ rí yín nílùú Ìlọrin tẹ wà bóun ó sì rìn nọ́mbà yín kí n tó wá lọ sórí ọ̀rọ̀ ẹ̀rí. gbogbo ẹja wò wá wàdà yọ yẹ nọ́mbà mi ò yí padà 080 34 75 30 60 080 34 75 30 tàbí 081 56 28 12 69 òun ni nọ́mbà mi. ẹ ṣé bàbá. èmi wá wà nílùú Ìlọrin láti Gèrálímì sí Gbágbá lọ́nà airport tó bá ti dé NATO wọ́n béèrè ilé bàbá ẹlẹ́mọ̀sọ́. gbogbo ẹ tí bá ti mọ̀ pé NATO lòun ó ti sọ kálẹ̀ o. ilé bàbá ẹlẹ́mọ̀sọ́ lòun lọ. ilé bàbá ẹlẹ́mọ̀sọ́. Ìbàdàn ni wọ́n wà ní aṣáìdì ni wọ́n wà ní òun náà ni WhatsApp number mi èyí ó kọ padà 1991 tí mo wọnú pàdé òun ni mo tọ́jú aláìsàn ọpọlọ láàrin gbogbo òtúmùà gbogbo bí láàrin èrò bẹ́rù ṣe pọ̀ tó. gbó ní NTA ní sọ pé NTA sẹ́yìn ní sọ pé yóò ìdáni ní àwọ̀dé léyìí sàkéètì yìí. mo wá tọ́jú rẹ̀ láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta òun wà lábẹ́ mi kìnìún àdínú wà lábẹ́ mi kí n bá mi gbé báàgì. ìhun bàbá alákòókò ẹja ṣe báyìí bàbá torí àkókò wà mo tún rí kan bí o eléyìí NTA náà tún ni o lè jẹ́ 17 October 1994 mélòó tiẹ̀ la fẹ́ kà. mo ní 91 ni mo ti bẹ̀rẹ̀. mo ń wo àwọn òwe ẹ̀rí tó wà bí rẹ́kẹ̀rẹ̀kẹ́ ni àjẹ́ pé. nílùú Ìbàdàn ni mo ti kọ́kọ́ tọ́jú oníṣúọ́kì. ọjọ́ àbòkí ti pẹ́ ń gbó ó ti pẹ́ gà. Àkúrẹ́ ni mo ti tọ́jú oníwárápá. bàbá ẹja ṣe báyìí lórí afẹ́fẹ́ la wà ọ̀pọ̀lọpọ̀ sì ń wò wá
bóyá wàásí àbí wàásù tèmi ó ṣe fún ẹni bẹ́ẹ̀ ni pé kíní yìí ọ̀rọ̀ tá a fi egun òtòlótò tí ó fi tò ní o bí oko èèyàn bá tiẹ̀ ti lámìrí kéèyàn gbìyànjú kéèyàn ṣàtúnṣe rẹ̀ ju pé kéèyàn wá pé a fẹ́ fi omi olómi a fẹ́ fi sanra láìsómi o. bàbá ẹja máa múra àti máa lọ fún tòní wọ́n fẹ́ kẹ́ bá ń pe nọ́mbà yìí fáwọn èèyàn lẹ́ẹ̀kan sí torí pé wọ́n tún máa bá wa pàdé lórí ètò. ayé ti mà mí. ayé ti mọ bàbá ẹlẹ́mọ̀sọ́ ọ̀kan ẹlẹ́mọ̀sọ́ o ẹlẹ́mọ̀sọ́ ò sì pé méjì o nínú Ìlọrin. àwọn tí wọ́n bá ń wo ètò yìí wọ́n mọ̀ pé àrùn dáyìírì ojú wa lè jọ gbọ́ ara wa àmọ́ màmí ni. ọ̀pẹ̀rẹ̀ fọlọ́. nọ́mbà mi ò wá yí padà. mo ń gbọ́ yín bàbá o. 080 34 75 30 60 080 34 75 30 60 081 56 28 12 69. ẹ ṣe bàbá. àwọn náà tún ní WhatsApp number. gbogbo tó wọ̀ wá pátápátá ìpín yóò ní burú lọ́la dání wáyé èmi àtẹ̀yìn àní ya wèrè orí wọn ò ní dàrú ṣùgbọ́n wọ́n bá kù díẹ̀ káàtó èèyàn ṣiṣẹ́ bí erin ń jẹ̀jẹ̀ ìlérí ọlọ́run kọ̀gbìyànjú mọ́ bọ̀ wá lù lọrin tó bá ti dé NATO ní gbágbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bá ẹkún wọlé ohun tó dá mi lójú ni pé ayọ̀ ni wọ́n fi jáde àrùn ọpọlọ wá ń ṣèyàn ni torí pé àwọn èyí pè wọ́n ló kọ́ tẹ́yìn mọ́ pé wọ́n ní àìsàn ní ṣe àwọn náà àrùn ọpọlọ ni gbogbo tí bá ń ṣe yín pátápátá èmi á máa dásà kan lórí ètò kò sí ń jẹ́ kó gbóògùn kí ni jẹ́ àṣà tí ò gbóògùn bẹ́ẹ̀ bá dàgbà la bàbá ẹlẹ́mọ̀sọ́ kan ni o ọ̀kan náà sì ni bàbá sì dáyàn lóhùn àgbà ò tí ì dé ẹbẹ́ sáré ẹ̀rí bàbá ẹja mọ́ lọ fún tòní mo ti ṣàlàyé fún yín pé tẹ́ ẹ bá fẹ́ rí bàbá gbogbo gbà ni bàbá wà nílùú Ìlọrin ládojúkọ NATO tẹ́ ẹ bá tiẹ̀ ti di NATO ẹ béèrè pé ẹ lọ lé ẹlẹ́mọ̀sọ́ kò pé méjì o gbogbo bíkíbi ẹ pa tẹnumọ́ torí pé n ta gbé ètò lé lórí fún tòní gẹ́gẹ́ nu ọjọ́ mi tẹ́ bá tún bá wa pàdé á tún mọ sọ tó pọ̀ Àbáyọ̀mí Òkunlọ́lá ọmọ àbílẹ̀ alùgbàgbà lóko mọ̀sọ́ ajílété gbèrègbè ayọ̀ fáfi kárí mọ́lẹ̀ díje kù tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 080 35 23 38 63 080 35 23 38 63 gbogbo ra wíyà bàbá ẹ ṣé o tá a pè é tẹ́ jẹ́ ó tún dìgbà mi.